èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹ ò lè ṣẹ̀rùbà wá lórí àtúnṣe òfin owó orí. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló sọ bẹ́ẹ̀. Ó ní òun kò sinmi lórí àbádòfin ọ̀hún o. Iṣẹ́ ń lọ lórí ẹ̀ pẹ̀lú bí àwọn aṣòfin àgbà láti apá gúúsù orílẹ̀-èdè yìí ṣe gbárùkù tì í. Ẹgbẹ́ òṣìṣẹ́ Trade Union Congress TUC ti ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà láti má sọ ọ̀rọ̀ àtúnṣe òfin owó orí ọ̀hún di ọ̀rọ̀ òṣèlú. Abba Moro náà ti sọ̀rọ̀ o. Ó ní àwọn tó kọ̀yìn sí àbá náà ti sọ di ọ̀rọ̀ òṣèlú ni. Wàhálà tuntun míì tún bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP o. Ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ẹgbẹ́ náà sọ̀kò ọ̀rọ̀ sí ìgbìmọ̀ aṣiṣẹ́kiri pẹ̀lú bó ṣe kọ̀ láti pe ìpàdé àwọn aláṣẹ. Ó rọ àwọn ọmọ ẹgbẹ́ lápá àárín gbùngbùn àríwá lórílẹ̀‐èdè yìí láti pèsè adérọ́pò fún Damagum. Orí kó igbákejì gómìnà ìpínlẹ̀ Borno àtàwọn ọgọ́rùn-ún míì yọ lọ́wọ́ ikú òjijì nígbà tí ẹ́ńjìnì ọkọ̀ òfurufú Max Air dẹnu kọlẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tó ti gbéra. Àwọn aṣojúṣòfin ọmọ ẹgbẹ́ òṣèlú Labour mẹ́rin àti tẹgbẹ́ òṣèlú PDP ẹyọ̀kan ti gba inú ẹgbẹ́ òṣèlú APC lọ. Afẹ́ Babalọ́lá fi ẹ̀sùn kan Délé Fárótìmí fún ìbanilórúkọjẹ́ nínú ìwé rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe. Ilé-ẹjọ́ ECOWAS ti pa á láṣẹ fún orílẹ̀-èdè Nàìjíríà láti san mílíọ̀nù 5 náírà fún ẹnìkan tí wọ́n fìyà jẹ lọ́nà tí kò bá òfin mu. Àjọ Federal Competition and Consumer Protection Commission FCCPC ti ní ó di dandan kóun ṣe ìwádìí ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace lórí bí àwọn oníbàárà rẹ̀ ṣe ń dààmú àtàwọn ẹ̀ṣẹ̀ míì tí wọ́n kà sí i lọ́rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́rù láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.